ní dédé wákàtí tí ẹnìkọ̀ọ̀kan wá láǹfààní àti bá wa pàdé lónìí. Bóyá àárọ̀, ọ̀sán tàbí alẹ́ ni ètò yìí dé ọ̀dọ̀ wa. Iye ìgbàkúgbà tí ìbá ti ẹ̀ wá, a mọ̀ pé Ọlọ́run bẹ pẹ̀lú wa, yóò sì wà pẹ̀lú yín títí láé lórúkọ Jésù Olúwa wa. Nígbà tí a parí pẹpẹ sí Ọlọ́run àìmọ̀, à ń tẹ̀síwájú nínú gbígbé ara wa kalẹ̀ láti wọnú ètò Ọlọ́run, fi ara wa súnmọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ètò àti ìgbékalẹ̀ rẹ̀. Ó ní a fẹ́ wò nínú ìwé Àìsáyà orí 40, Isaiah chapter 40 láti ẹsẹ̀ 3 ló ní ohun ẹni tí ó ń kígbe ní ijù. Isaiah chapter 40 verses 3 to 5. Ohun ẹni tó ń kígbe ní ijù, ẹ tún ọ̀nà Olúwa ṣe, ẹ ṣe òpópó tó tọ́ fún Olúwa ní aginjù. Gbogbo pẹ̀tẹ́lẹ̀ lẹ́ á gbé sókè, gbogbo òkè kéékèèké àti òkè ńlá la ó rẹ̀ sílẹ̀. Àwọn ibi pálapàla la ó sọ di títẹ́jú. Ó ní ògo Ọlọ́run yóò sì farahàn, gbogbo ojú ni yóò rí, gbogbo rí pé ẹnu Olúwa ló ti sọ. Gbogbo ẹsẹ̀ tí a kà nínú Isaiah chapter 40 verses 3 to 5 yẹn, ó tó gbé kalẹ̀ náà ni pé fífi ara wa, gbígbé ara wa kalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run. A kọ́ nípa, a sì máa ń wú ọ̀pọ̀lọpọ̀ láti sọ ìsọjí 1930, ìsọjí 1920, ìsọjí Charles Finney, ìsọjí Spurgeon, ìsọjí John Knox, ìsọjí Jonathan Edward. Ó máa ń wà láti sọ. Àwọn kan ni Ọlọ́run lò nígbà yẹn, Ọlọ́run tó sì lò wọ́n nígbà yẹn kò yípa tó fi dòní. Kí ni wọ́n ṣe tó yàtọ̀ sí ìran tiwa yìí? Tẹ́ bá wò ó, Ọlọ́run ti gbé ètò rẹ̀ kalẹ̀, Ọlọ́run ní ètò rẹ̀. Àwa ni a ó program ara wa sínú ètò yẹn tó gbé kalẹ̀ fún wa. Ó dà ìgbà tí ọ̀nà ìlú kan ti wà, a sì mọ̀ kọ́ta lè wọ̀ débẹ̀. Tí a bá fẹ́ débẹ̀, ọ̀nà yẹn àti mọ́tò yẹn la ó wọ̀ ní tí a fẹ́ gbé yẹ̀wò nìyẹn. Tí a bá fẹ́ gba ọ̀nà míì, gẹ́gẹ́ bí Jésù sọ fún wa pé òun ni òtítọ́, ọ̀nà àti ìyè. Pẹ̀lú kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí ó ṣe nípasẹ̀ òun. Àwọn èèyàn fẹ́ dé ìjọ bàbá lónìí yìí, ṣùgbọ́n tọ̀nà ọ̀nà tẹ́ fẹ́ gbà. A ò fẹ́ mú bí pálapàla yẹn kúrò, a ò fẹ́ gbé pẹ̀tẹ́lẹ̀ yẹn sókè, a ò fẹ́ máa wò kékéké àtòkè láyẹn kúrò. Àwọn ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dì mọ́ wa, a fẹ́ ayé, ògo èṣù, ó ń bẹ lójú ọ̀nà wa tí yóò jẹ́ ká lè wọnú ètò rẹ̀ tó pé fún ayé wa. Nígbà tá a bá wọnú ètò yẹn fún ayé wa, ó la mọ̀ sí níta ń pè ní ìmúpadàbọ̀ sípò. Ẹ bá wo ìyìn rere lẹ́nu àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ àdábọ̀wọ́ ó ti wọnú ìyìn rere. Débi pé tí ẹ bá rí rere tẹ́lómi ń wàásù, kò sí ìrere nù ìyìn rere rẹ̀. Tí ẹ bá dẹ̀wò tẹ́lómi ń pè ní sí agbára, ẹ rí pé kò yàtọ̀ sí magic. But àwa tí a sì jọ́ Ọlọ́run tó tọ́ pàápàá ló dàbẹ̀ pé bóyá a fààyè nǹkan yìí sílẹ̀. Ó ṣẹlẹ̀ láyé Pọ́ọ̀lù, ó ṣẹlẹ̀ láyé Pétérù. A gbọ́ ọkùnrin kan tí wọ́n pè ní Símónì oṣó tó ti wà ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, tó ti wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ní Samaria. Nígbà táwọn apọ́sù débẹ̀, ó fowó lọ̀ wọ́n wípé kí wọ́n fún un lágbára yìí. Bẹ́ẹ̀ tó gbọ́ ìrere wọn, ògùn kan yí padà. Àwọn èèyàn gbé ìwé ògùn wá. Àwọn tó jẹ́ pé lọ́lú yẹn, àwọn tó ti dominate ìlú yẹn nu, wọ́n gbé ìwé ògùn wá, wọ́n gbé ògùn wọn wá, wọ́n sì dáná sun. Ó ń bẹ náà lónìí, ṣùgbọ́n kò wọ́pọ̀ bíi ti gbani. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí ó gbà wọn lọ́wọ́ ògùn, lọ́wọ́ ìwé ògùn yẹn, àwọn náà ń lọ́dọ̀ wọn. So àgbékalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run fún wa, òun ló lè gbà lọ́wọ́ àwọn irú kan bí eléyìí. Tí ẹ bá wo Rúùtù, ó ń ṣiṣẹ́ ní oko ọkà, ó ń ṣiṣẹ́ ní oko àgbàdo. Àwọn ìjà kan pé àwọn tá a jẹ́ Áfíríkà, a lè mọ̀ bí àgbàdo àbí oko iṣu àbí oko ẹ̀gẹ́ ti Bóásì. Ṣùgbọ́n nígbà tí ó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run, ẹ rí i pé oko gangan ló wá di ọmọ ọ̀dọ̀ ní sínú oko tẹ́lẹ̀, ó gangan wá di ẹni tó ní oko yẹn. Torí pé ó gbéra kalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run. Ìgbà tí ìrìnàjò bẹ̀rẹ̀ kì í ṣe tó rọrùn. Ìgbà tí ìrìnàjò bẹ̀rẹ̀ ọ̀nà tó wọ́ ni. Ìgbà tí ìrìnàjò bẹ̀rẹ̀ ohun kan tó lágbára ni. Ṣùgbọ́n ó tẹ̀síwájú, ó faradà. Oko títí ń ṣiṣẹ́ tẹ́ ń fún ní owó oṣù, oko títí ń ṣiṣẹ́ tẹ́ ń fún lówó ojúmọ́, oko títí ń ṣiṣẹ́ tẹ́ ń fún lówó oúnjẹ òòjọ́. Ọwọ́ adẹ́n tó jẹ́ pé òun náà ń gbà yàn, ó gangan ló lóko yẹn kí ń gbà yàn síbẹ̀. Báyìí la rí Jósẹ́fù, bóòlà láti ṣiṣẹ́ yọ gbọ́dọ̀ dé Íjíbítì, ṣùgbọ́n gbéra kalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ọ̀pọ̀lọpọ̀ òkè kéékèèké, òkè ńlá, àwọn ibi pálapàla, ibi títẹ́jú tó gbọ́dọ̀ tún ṣe. Ìyàwó Pọ́tífà ń bẹ lójú ọ̀nà, ẹ̀ṣẹ̀ kọ́mọ́dàríjà àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ lójú ọ̀nà, àtúrísíṣẹ́ àwọn nǹkan bíbélì ogun ò gbé lórí ọ̀rọ̀ rẹ̀.
tí ìbẹ̀ lójú ọ̀nà rẹ̀ ṣùgbọ́n ìlérí yẹn ṣẹ torí pé gbéra rẹ̀ kalẹ̀ mélòó èèyàn ló ti sọ ìfẹ́ ọlọ́run lò lónìí fún ayé wọn nítorí pé a ò rin gẹ́gẹ́ bí ètò ọlọ́run fún ayé wa ọlọ́run tó sọ̀rọ̀ náà wo Èsíkíẹ́lì nínú ìwé wòlíì Jeremáyà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ násírì lẹ ti fún lọ́tí mu ẹ ti báyé wọn jẹ́ ẹ ti jẹ́ kí irun dàda orí wọn ti tẹ̀mí là ń sọ o irun dàda tí ń bẹ lórí wọn nínú tẹ̀mí tí ọlọ́run rí tó fi yà wọ́n sọ́tọ̀ wọ́n ti fa bí wọ́n ti fa lórí Sámúsónì àwọn tó lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí násírì fún ìran yìí àwọn wòlíì tí wọ́n ó rí ayé tí wọ́n ó rọrùn gẹ́gẹ́ bí ìwé Joel 22:28 sọ fún wa pé wọ́n tọ́ mi jáde àdìwọ́gbọ́ ènìyàn pé àwọn táwọn ẹ̀ka tọ́ mi yẹn sí lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ó tó ti bà wọ́n jẹ́ àti fi wọn máa yé ayé ti wọnú wọn wọ́n ti wọnú ayé lọ so nígbà tí ìgbékalẹ̀ gẹ́gẹ́ bí ètò ọlọ́run bá wà tó bá ṣẹlẹ̀ a ó rí ọlọ́run nínú ìṣe bákan náà nínú ẹ bá wo ìwé Àìsáyà orí 30 ẹsẹ̀ 21 Àìsáyà chapter 30 verse 21 Àìsáyà 30 verse 21 ó ní etí ẹ yóò gbọ́ ọ̀rọ̀ lẹ́yìn rẹ wípé ọ̀nà lélẹ́yìí máa tọ́ yẹn ni pé nígbà tí a bá fẹ́ wọnú ètò ọlọ́run fún ayé wa a gbọ́dọ̀ fi ohun ọlọ́run ṣeré tí ó máa tọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ètò lágbèékalẹ̀ lónìí tí ó sọ wọn ọlọ́run bẹ̀ nítorí pé alágbára ti ṣe bẹ́ẹ̀ lówó láti àrẹ́ǹjì ẹ̀ àmọ́ àwọn tí ó jẹ́ onísọjí tí wọ́n lè ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn onísọjí nǹkan torí pé afẹ́ kan wá àwọn fúlá sórí ètò bẹ́ẹ̀ ọ̀tọ̀ nígbà tó lọ́n fẹ́ gbé sọjí kalẹ̀ ọ̀tọ̀ nígbà tí onísọjí gbé ètò kalẹ̀ àbí táwọn gangan rò pé ó yẹ ká gbé kalẹ̀ ètò dáa nínú ìjọ ṣùgbọ́n ètò ẹ̀mí mọ́ ó sàn ju ètò ènìyàn lọ bá a bá gbé ètò kalẹ̀ fún ara wa ìyẹn ni pé ara wa náà ni a lo ipá èèyàn láti ṣiṣẹ́ lórí rẹ̀ bá gbé ètò ẹ̀mí mọ́ ni ẹ ṣe nǹkan báyìí ẹ gba àwẹ̀ ẹ sì sóòru ẹ sì sọjí ẹ gbé ètò báyìí kalẹ̀ àbí ọ̀rọ̀ Ọlọ́run tó yá ká kọ́nu ṣọ́ọ̀ṣì tó wáyé pé ẹ̀mí mọ́ ní ń gáìdì wa ní ń darí wa ìjọ Ọlọ́run ní dàbò ti dà lónìí yìí so a gbọ́dọ̀ gbára wa kalẹ̀ ká fi ra mọ Ọlọ́run bákan náà nínú ìwé òwe orí 8 ìwé Proverbs 8:34-36 ó ní olùbùkún ni fún ẹni tí ó ń gbọ́ tèmi tó ń wo ẹnu ọ̀nà mi lójoojúmọ́ tó ń ṣọ́ ẹnu ọ̀nà àgọ́ tẹ́bà wọ́n ṣe 36 yẹn ó ní àwọn tí ó bá ṣẹ̀ sí mi wọ́n ṣe ọkàn ara wọn níkà àwọn tí ó bá kórìíra mi wọ́n ń fẹ́ ikú àwọn tó bá dúró lónà ọ̀nà tẹ́ ń gbọ́ ohùn rẹ̀ wọ́n ṣàǹfààní fọ́kàn ara wọn ìgbà àwọn tó bá ṣe ọkàn tó ṣẹ̀ sí wọ́n ṣe ọkàn ara wọn àwọn tó bá kórìíra rẹ̀ ó ní à ń fẹ́ ikú gbogbo ènìyàn ló dá lójú ara rẹ̀ ṣùgbọ́n òpin rẹ̀ ó ní ìparun ni ibi jẹ́ kó yára pé nígbà tó lọ dá ìkọlọ ọmọ Síónì padà àwọn ìkólọ yẹn afẹ́ gbà padà ìkólọ nú ìrere ìkólọ nú iṣẹ́ ìránṣẹ́ ìkólọ ayé wa ìkólọ ìjọ Ọlọ́run ọ̀nà wo la fẹ́ gbà dá padà èyí tó sọnù ni ẹni tó Ọlọ́run tí níbi tó sọnù sí Ọlọ́run ló mọ̀ òun ó tọ́ wa lọ ọbẹ̀ ṣùgbọ́n ló ń ta wá gbètò ara wa kalẹ̀ ọ̀nà wo la fẹ́ gbà tá a fi fẹ́ rí ètò àti tó sọnù mọ́ wa lọ́wọ́ lójú ọ̀run ọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọn fáwọn bàálù lójú omi ọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn ọkọ̀ ojú omi lórí ilẹ̀ ọ̀nà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọkọ̀ kan bá wá fẹ́ débi tí ó yẹ kó dé tó bá lọ gba ọ̀nà míì ẹ̀ríkì yóò sọnù bàálù sọnù lójú òfurufú ọkọ̀ ojú omi sọnù lórí omi tó bá sọnù àná ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti sọnù lónìí yìí tí ìwé sáàmù tó sọ wa pé nígbà tí Olúwa dá ìkọlọ Síónì padà ní òfin dàbí nípa ńlá làmọ́ lónìí torí ìkọlọ tó dá padà ọ̀pọ̀lọpọ̀ orí ara ní Olúwa bí a bá fẹ́ gbéra wa kalẹ̀ gẹ́gẹ́ bí ètò àti ìlànà Ọlọ́run fún ayé wa ẹni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti change bá a ṣe ń ronú gbọ́dọ̀ change bá a ṣe ń kíyèsí nǹkan gbọ́dọ̀ change bí a ṣe ń ro ọ̀rọ̀ gbọ́dọ̀ change bá a ṣe ń sọ̀rọ̀ gbọ́dọ̀ change ìwà wa gbọ́dọ̀ change a gbọ́dọ̀ pa àwọn nǹkan yìí dà gbọ́dọ̀ bá a ti ń sin Ọlọ́run gbọ́dọ̀ change bá a ti ń dé síwájú Ọlọ́run bá a ti ń kó wájú Ọlọ́run bá a ṣe ń fún Ọlọ́run ní tá à ń fún Ọlọ́run tá à ń síwájú rẹ̀ ó gbọ́dọ̀ change àdúrà tá à ń gbà àdúrà náà ni bẹ́sẹ̀ àdúrà tí ẹ̀ mọ́ fún wa ni àbádùn àtàrà wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé a ti sọnù kúrò nínú ètò Ọlọ́run àwa ń blame ìjọba à ń blame àwọn olóṣèlú à ń blame iṣẹ́ à ń blame economy à ń blame ara wa ẹlòmíì ń blame ọkọ aya ọmọ òbí oríṣiríṣi kan níbẹ̀ lónìí àwọn olè jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run jẹ́ àwọn ọmọ ìjọ yóò rí i pé a ti sọ ohun pàtó ìṣẹ̀lẹ̀ sóhun rere nù ó ní ọ̀tá yóò lépa rẹ̀ a gbọ́dọ̀ wá ìlànà tó tọ́ rí
nípa pípadà sínú ìlànà ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ètò táwọn gbéyàwó fún bí ọ̀sẹ̀ méjì níwájú wa lélẹ́yìí tátù ìpàdé mo gbàdúrà pé gbogbo tá a ti sọnù ẹ̀ má kó kọ́ sí wa bó ti ń kọ́ sí wa yìí kó sí wa létí láti padà sínú rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Wòlíì Peter nìjẹ́ bí wọ́n ti ń gbóhùn rẹ̀ bí àwọn àdírẹ́sì wa náà lè rí tí a bá láǹfààní àti pè wá. God bless you. Amen.